wọ́n tẹ̀ láago lágbájá ń bolẹ̀ wà ibi báyìí mọ̀ wà ẹ mọ̀ wá lé o kí ló dé àwọn kan wo àdúgbò wọn sì pọ̀ wọ́n gbébọn lọ́wọ́ àáké àti àdá wọ́n béèrè lọ́dọ̀ gbogbo ará àdúgbò pé ń bo lé yín wà ẹ dákun sẹ́ padà rí ẹ̀yọ́ sọ pé mímí kò ní mì máa bá láàmú òní ọ̀la làámú ọ̀fọ̀ọ̀fọ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́rin ó sì ọmú tí wọ́n bá ń rọ ọmú ó kò sí o ẹ dákun owó tó wá ní tó pọ̀ jaburata gbogbo dúkìá tó lọ jantirẹrẹ o tí ọkàn balẹ̀ àkọlé balẹ̀ o tí wọ́n bá ní ẹ bá wa wo ìfúnpá wa sọ́gà àbí ọ̀gá gbogbo nọ́mbà tó bá wà lára ẹ́ńjìnì ó lè já níbikíbi tó bá wà ó dà kó tún sí akọ̀díṣẹ̀ sí lórí ẹ wọ́n ní wọ́n pàdé làwọn kí ló ní wọ́n kó lọ́lẹ́rú àáké àti àdá ìbọn bá jiná kò dà ń bẹ lọ kéjẹ sì fa sakabula táwọn ọdẹ kò dúró gbẹ́jọ́ ẹ dá so kò ní í dágbére fẹ́ẹ̀lì kankan dábì gbọ́ pé ó ti lọ pápá bora ó ti fi nà jálẹ̀ oríire náà wàá dà máa jẹ́wọ́ ẹni tọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá wa tí ó bá fi lọ́kàn balẹ̀ bó lè ṣe fẹ́ sọ pé ń gbádùn ẹ̀mí yìí ò ní sinmi bó ló ṣe ń gbádùn gbogbo yẹn sọ nílùú ìgbà Masha Allah Masha Allah ńgbà táwọn gbọ́lọ́ngbọ́ kí Ọlọ́run fún ọ lówó Ọlọ́run fún ọ lówó yẹn máa dúpẹ́ fọlọ́ máa dúpẹ́ fọlọ́ ẹ dápẹ́ gbẹ́nu sọ̀rọ̀ ẹ̀ máa ti ń lówó irú lágbádá kọ ẹ̀rù nítorí ní ìdí tó lú ẹ lọ sọ́kàn sí ẹ̀mí ò ní sìn nítorí pé téèyàn bá ti ń wo ẹni tó jùlọ láyé èyí sínú oríire tó bá gbé nǹkan lé ayé yìí ẹnì kò ní ju yà lọ náà tó bá wá jẹ́ pé ẹni tó ní ju wa lọ là bá ń wò á lè sínú oríire láéláé wọ́n máa fi mọ́tò kan gbé ọ mọ́tò yẹn lẹ́kùn mẹ́ta ló wà ní ẹgbẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ wọ́n lè yẹn lè sùn bẹ́ẹ̀ ìyẹn lè wà níbẹ̀ tòkí ló tún mọ́tò yìí lé lò náà so ẹ wá lọ sóde o tí wọ́n wò pé ní gbogbo ilẹ̀ yìí o mọ́tò yẹn wà ní táwọn bẹ́ẹ̀ sì débẹ̀ wọ́n bá gbé mọ́tò mi dé wọ́n fi rọ ẹnìkan wá lẹ́kùn mẹ́ẹ̀ẹ́dógún lápọ̀tù mẹ́ẹ̀ẹ́dógún lápọ̀sì wọ́n ní onáwó tó wá bọ̀ o sì fọ́rífọ́rí mọ́tò tí ń yìí kí ni àti kí ni wọ́n wà ń bẹ̀ wọ́n ní ilé wẹ̀ bẹ́ẹ̀dì tí wọ́n ti lè fi sùn ọ́ ní old model so mọ́tò eléyìí báyìí ibi tá a ti lè ṣe pati fún wa mẹ́ swimming pool ó wà mẹ́ so àwọn satellite ó wà mẹ́ ẹ rí i pé kò ní fẹ́ gbàgbolo tiẹ̀ padà lé má so báwo wá ló ti ṣe fẹ́ sọ́pọ̀ wá lórí rẹ̀ nígbà tó ẹgbẹ́ ni tó ju ọ̀rọ̀ ni wọ́n wò ìwọ òwò ẹni tí ó jẹ́ pé kẹ̀kẹ́ ní gùn òwò ẹni tí ò tiẹ̀ rí kẹ̀kẹ́ gùn tó ẹgbẹ́ sẹ̀ ní fi ń sà so báwo ló ṣe fẹ́ dúpẹ́ fọ́lọ́ ẹlẹ́dàá ò ní dúpẹ́ fún òní sínú oríire bákan náà nígbà tó lọ́n sóore fún ọ báwo ló ṣe dúpẹ́ ò dúpẹ́ aláìmoore burúkú ni ọ tó ọlọ́run wá gbé àgbàdáwò dé ó ṣe sùúrù báwo ló ṣe fẹ́ wà ní oríire ó lè sínú oríire rí ọlọ́run ẹlẹ́dàá wá ní innal ladhina amanu wa lam yalbisu imanahum bidhulm ulaika lahumul amnu wa hum muhtadun dájúdájú àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọn ò sì lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ má bòsí àwọn eléyìí ìbàlẹ̀ ọkàn yóò jẹ́ tiwọn àwọn ẹlẹ́ni tó sì mà ní. Àyà yìí tọ́ka sí nǹkan ńlá ojú ọ̀nà téèyàn lè gbà téèyàn lè fi sóríire oríire. wọ́n tún wá sọ pé ní sẹ́yìn wọ́n fẹ́ fi hàn jẹ baálẹ̀ ṣègùn of Ìsẹ́yìn land. o tún wá ń lo àwọn ọmọ ọ̀dọ́ rẹ fún tètè lọ́bọ̀ pírẹsẹ́ǹtì pépà rẹ tó wọ́n ní wọ́n tilẹ̀kùn àti gbéwèé jíṣẹ́ fẹ́ni tó bá fẹ́ jẹ baálẹ̀ ṣègùn wọ́n á tètè lọ́bọ̀ gbé jíṣẹ́
lódodo wọ́n sì padà fi ọjẹ baálẹ̀ ṣègùn ọ̀gbìn sẹ́yìn land. ṣé mùsùlùmí náà wà nù? eléyìí ṣe mùsùlùmí. síbẹ̀ yìí náà mọ̀ pé tí èèyàn bá fẹ́ jẹ baálẹ̀ ṣègùn wọ́n gbóògùn kalẹ̀ lóríṣiríṣi àwọn májèlé lóríṣiríṣi kálukú ọmọ wa jẹ ẹjọ́ bá jẹ oríṣiríṣi májèlé tí ọba kú olótó jẹ baálẹ̀ ṣègùn oògùn òfò oògùn àdánù ọ̀fẹ́ jẹ baálẹ̀ wọn bẹ̀ ó sì ní wọ́n gbọ́ lọ́ngbọ́ ọ̀daràn ní ọ̀wọ̀ láì sọ eléyìí kìí sàwọn ọlọ́wọ́ bá ń bá wíbi àwọn kèfèrí nìyẹn. akramakumullah síbẹ̀ yìí náà sọ pé ẹ̀gbọ́n náà bá gbọ́ ọlọ́run sọ pé walam yalbisu imanahum bi-dhulm wọn ò lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ má bòsí. àwọn sàhábà eléyìí ọba àwọn lọ́kàn jẹ́ àbòsí tani ẹ̀sẹ̀ àbòsí sórí ara rẹ̀ nù wa. Ànábì ní kìí ṣe ìtẹ̀ gbàlérò eŋti ọlọ́run ọba tó ń pè lábòsí ń bí ó ní sẹ́bọ̀ sọ́lọ̀. kẹ́bí Luqmanul Hakim bó ti ṣe sọ fọ́ọ̀mù rẹ̀ pé ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun 'adhim. ìwọ máa mi kékeré má ṣẹbọ sọ́lọ̀ torí pé dájúdájú ìṣẹbọ sọ́lọ̀ ó ń gángan làbòsí tó tóbi. ọ̀dà mi sì alágbọ́ náà wọ́n bá gbọ́ sáwọ́ ti lú ìgbàgbọ́ òdodo wa papọ̀ má bòsí báyìí. ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nínú wa ti lú papọ̀ má bòsí. pàápàá jùlọ tí nǹkan bá dé báyìí ní Yorùbá lẹ́wù. Yorùbá sọ pé ẹni tí nǹkan bá dé bá abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ so ó nìkan ló lè ròyìn. wọ́n ní nǹkan sì tí ì dé bọ́ ní jẹ́ òpèrà rẹ lọ́kùnrin. dáadáa wọn bá dé bá gbogbo ayé ìsìdálẹ́ni tí ó dùn olórí pòǹpẹ́ Allah. ẹ̀rí kí wọ́n máa sọ fún ọ pé jáde sọ́rọ̀ ara rẹ o má dùn ó sí gbogbo ètò ẹlẹ́sìn o àwọn fáyín tí ń ba ti yín jẹun. àwọn mọ ọ lọ síbi kan tó o bá ti débẹ̀ yẹn bùkátà yóò bíà. eléyìí tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí wọ́n ti lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ má ṣẹbọ sọ́lọ̀. tó bá sì dàbí irọ́ tí wọ́n bá dára rẹ lójú sọ pé ọ̀yọ̀ǹda káwọn èèyàn lọ sáàjì ilé rẹ wò. èsì pé wọ́n jí owó rẹ kó o àmọ́ kọ́ lọ sáàjì ilé rẹ pé síwọ́n náà máa so ògùn. sàṣà Yorùbá ló lè fọ́ sọ́yà pé wọ́n lọ sáàjì rẹ o láì jẹ́ ká ẹ̀sìn palẹ̀ má kankan kan tó dé. pẹ̀lú ògbọ́ ọlọ́ tí ẹ̀ bá bá aṣọ kọ́ ẹ̀ bá sọ̀rọ̀ tí ẹ̀ bá bá sọ̀rọ̀ ẹ̀ bá lárì málẹ̀ tí ẹ̀ bá bá lárì málẹ̀ ẹ̀ bá aláwọ̀n alẹ̀. ogun ó ti pọ̀ tún gbèsè ayé Yorùbá sóògùn yẹn ṣé kìtàbù wa sunnah náà ló bí. àbí ash-shirku wal-kufr torí inna alladhina amanu wa lam yalbisu imanahum bi-dhulm. àwọn tó gbọ́ ló wọn bá gbọ́ lódodo tí wọn ò sì lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ mọ́ ẹbọ ṣíṣe. nǹkan ńlá lélẹ́yìn. sàṣà Yorùbá ni ẹ̀kọ́ fọ̀ àfẹnitọ́lọ̀ bá ti sàánú pẹ̀lú Islam. ẹnikẹ́ni ìsìtì nǹkan bá dé bá mùsùlùmí wọ́n lè sọ pé la hawla wala quwwata illa billah. ìbẹ̀rẹ̀ nìkan ti ń kọ̀fọ̀ wọ́n á sọ pé aláàjì mùsùlùmí lẹ́yìn ọ̀fọ̀ lẹ́yìn pé wọ́n pè èwo ni wọ́n pè. wọ́n á sọ pé àmọ́ ní la hawla wala quwwata illa billah ọlọ́nà kan náà wọ́n rìn ọ̀nà kan náà báwo ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni eléyìí ni ọ̀nà àlùjánnà ntí wọ́n wí lẹ́nu orin ọ̀nà aná. eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti lú ìgbàgbọ́ òdodo rẹ̀ papọ̀ má ṣẹbọ sọ́lọ̀ kò jẹ́ mùsùlùmí má. ọ̀pọ̀lọpọ̀ òrùka táwọn èèyàn fi sọ́wọ́ òkú ògún ni tó bá jáde nílé tó bá ti dé gbòòrò yóò tún sáré padà lé kí ló dé mọ́ gbàgbé kankan ni tí wọ́n sọ pé kò gbọdọ̀ jáde láìfò ọwọ́ àwọn yẹ kó o máa lọ ní sẹ́kó ti láàrin ìgboro kí ló ṣe ọ́ kò sí òkú òfin lọ́wọ́ rẹ̀ kí ló ṣe ọ́.
ó tún wá sáré padà lọ́mú. àwọn tó kọ́ lọ́wọ́ bá gbọ́ tí ò lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ má ṣẹbọ sọ́lọ̀ ulaika lahumul amnu wa hum muhtadun. ọlọ́run láwọn ẹni tí ìbàlẹ̀ ọkàn tẹ̀ tó àwọn sì lẹ́ni tí wọ́n mọ̀nà. àwọn náà ń fẹ́ kọ́kàn wọ́n balẹ̀ a sì fẹ́ jọ́kan náà tí wọ́n mọ̀nà. ìpèníjà ńlá lélẹ́yìí o. ṣé gbogbo ọ̀nà téèyàn ń bá ń gbà ṣẹbọ sọ́lọ̀ sápàtì àbá ní pàtì àfi ká pàtì. eléyìí ò sì sínú téèyàn lè máa fọ́ra rẹ̀ máa pé èmi kẹ̀ ìwọ kẹ̀ náà ìwọ kẹ̀ náà nítorí pé àti ṣẹbọ sọ́lọ̀ ọwẹ́ nítorí lè sọ yẹn lọ ṣẹbọ ó súnmọ́ kọjá kó lè fojú lásán rí. النبي صلى الله عليه وآله وسلم قال اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك مما لا أعلم. ولو مساكيرو نبي كن سبوسي والله لن توما ما سبوسيو وأن ترى فريج لودوري lórí èyí tó ṣeé ṣe pé mo ti ṣe nínú ẹbọ láì jẹ́ pé màmá ọ̀gá wa ní sọ̀rọ̀ kátó àkúrútù lásán. ilé ìfihàn wa pé ká jìnnà sí gbogbo tó lè sọ yẹn lọ ṣẹbọ. ìmánì wa kó ní agbára débẹ̀ ilé ìlú lè jẹ́ ká sórí rẹ̀. bẹ́ẹ̀ náà ni ọlọ́run ẹlẹ́dàá wa ó fi hàn wá nínú àyà yìí ike ìfọ̀kànbalẹ̀ kò ní jẹ́ láyé lásán. ẹni tó bá fi lè kú láì ṣẹbọ sọ́lọ̀ ìbàlẹ̀ ọkàn wọn títí dàgbé àmì. ní ọjọ́ bẹ̀rù ńlá àwọn máa bẹ́ẹ̀nù ìbàlẹ̀ ọkàn. ọjọ́ tí ìdààmú dàgbọ́ bá àwọn èèyàn lọ́dọ̀ ọ̀gbẹ́ ìdàgbé àmà tí kálukú ò ní mánà àwọn mánà. ká lè bá a sórí rẹ̀ ìtàsí náà láti gbọ́ wọn ká gbọ́lọ́gbọ́ lódodo ká má sì dá lóru papọ̀ mọ́ sápà nínú ẹ̀sìn wa. bákan náà wọ́n ní tí ìgbàgbọ́ òdodo bá ń bẹ téèyàn sì ń ṣiṣẹ́ rí ìgbésí ayé yẹn máa ní ìtumọ̀. èèyàn ní àfojúsùn kan àfojúsùn lèèyàn mọ̀ wá ṣiṣẹ́ tọ̀. nísìnyí èèyàn ní ìmánì èèyàn sì ń ṣiṣẹ́ rí àfojúsùn gbogbo mùsùlùmí lódodo ni pé mo fẹ́ wà lìjánà ìfẹ́ wọná. sẹ́mi pé mo fẹ́ wà lìjánà ìfẹ́ wọná àfojúsùn ńlá gidigidi. ìmọ̀ wá ọ̀nà wo mo lè gbà tí ń fi wà lìjánà yìí. iṣẹ́ rẹ̀ wo mo lè ṣe tálìjánà yóò fi ní kọ́ máa lọ́wọ́. ìgbàgbọ́ òdodo tó yẹ kí n ní tí ń fi rà lìjánà yìí wọ̀ ìní jẹ́ni tó gbẹ̀yìn níbi wíwà. ojú pọ̀nà táwọn èèyàn fi máa ń tara wọn jẹ báwọn ọ̀rọ̀ àlùjánnà wọ̀ eléyìí tó tako tànẹ́bì tó tako tí etí ọlọ́run ọba ẹlẹ́dàá wá ṣe lófin máa jìnnà sí. ìmọ̀ jẹ́ kí ìgbésí ayé yẹn kó ní ìtumọ̀. èèyàn ní máa ṣe sẹ́mi olùmọ̀tara rẹ̀ nìkan. lópin ìgbà tẹ́ ẹ bá ti ní ìmánì tó pé tẹ́sí ṣiṣẹ́ rẹ̀ ìgbésí ayé yóò ní ìtumọ̀. ẹni máa ṣe sẹ́mi olùmọ̀tara rẹ̀ nìkan nítorí pé ẹ mọ̀ pé nínú ìgbàgbọ́ òdodo òun náà ní kí mùsùlùmí kọ́ máa ya àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí. nínú ìgbàgbọ́ òdodo òun náà ní kí mùsùlùmí kọ́ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí máa wá tí ó sì wọ́n láǹfààní. kọ́ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí láti máa wá ìfọ́ àti ààbò láti jìnnà sí gbogbo tó lè kó nira bá wọn tó lè mú kí ìgbésí ayé wọn má rọrùn. eléyìí tó lè mú kí wọ́n má ra àlùjánnà wọ̀. sàmì tó bá ti jẹ́ pé àláfojúsùn ìsàlùjánà láfojúsùn ìmọ̀tara ẹni nìkan ti jọba dùnú ìgbésí ayé wa. bá a fẹ́ràn ara wa ní fẹ́ràn ara wa dénú. gbogbo ojú ọ̀nà dáàfin máa wá àti gbéra wa lẹ́sẹ̀ kò ní jìnnà nínú ṣèṣì wa. ìdí nu tó fi jẹ́ pé tẹ́ bá ti rí táwùjọ kan ò ṣe gbé táwọn èèyàn jẹ́ pé wọ́n gbéra wọn lẹ́sẹ̀. ilé ò ṣe gbé àdúgbò ò ṣe gbé wọ́n ń sá fúlù gan ẹ gbà pé kò sí ìmánì bẹ̀. àwọn èèyàn jẹ́ ẹni tó ń gbọ́ lọ́ngbọ́n bẹ̀ wọn ò sì jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ eré bẹ̀. ìdí nu tó pọ̀lọpọ̀ agboolé fi ń dáwóró ìdí nu tó pọ̀lọpọ̀ ló fi ń tú. ìgbàgbọ́ òdodo ló máa ń jẹ́ kí ìlú kún
ìgbàgbọ́ òdodo ní kì í jẹ́ kí ilé ó dahoro. Ìgbàgbọ́ òdodo ní jẹ́ ká fẹ́ràn ara ẹni. Ìgbàgbọ́ òdodo ní jẹ́ ká lè ṣe láti papọ̀. Ṣùgbọ́n tí ó bá ti sí ìgbàgbọ́ òdodo kẹgbà wípé ìgbésí ayé ní ọjọ́ rẹ̀ péréte kẹsì gbà pé gbogbo àfojúsùn yín kò ju róńdó báyìí lọ tí ó bá ti sí ìgbàgbọ́ òdodo. Nítorí pé ìgbésí ayé ní ọjọ́ rẹ̀ kéré, onígbàgbọ́ òdodo tó sì ṣiṣẹ́ rẹ̀ tó bá kú ẹ̀rí pé sì tún bẹ láàrin wa. Torí àwọn ẹsẹ̀ rẹ̀ tó ti ṣe kalẹ̀ òní tán, àwọn èèyàn máa rántí rẹ̀. Tó máa rántí rẹ̀ wọ́n ṣàdúrà fún. Iṣẹ́ rẹ̀ tó ṣe kalẹ̀ ó ti káwọn èèyàn rántí ẹ̀. Tí wọ́n bá ń jàǹfààní iṣẹ́ rẹ̀ tó ṣe kalẹ̀ wọ́n tún ṣàdúrà fún. Torí pé àfojúsùn ti àlùjánnà. Èwo láàṣẹ táwọn èèyàn fi máa ṣàdúrà fún alẹ́yìn ikú wa. Èwo láàṣẹ tí ládàá rẹ̀ òní tán lẹ́yìn ikú wa. Èwo láàṣẹ tọ́mọ èèyàn máa jàǹfààní rẹ̀ yóò ṣe torí pé kì í so ní mọ̀tara rẹ̀ nìkan. Ní òpin ìgbà tí n tó ṣe kalẹ̀ tí ń ṣe àwọn èèyàn láǹfààní ìbá sì ṣẹ́kù Ọlọ́run ọba máa kọ ládàá rẹ̀ fún. Ajẹ́pọ̀jù ayé rẹ̀ gùn. Ajẹ́pọ̀ àfojúsùn rẹ̀ ọ̀gá. Yàtọ̀ sẹ́ni tí ò bá nígbàgbọ́ òdodo. Torí ẹlẹ́sìn máa gbọ́ àwọn ẹni tó nígbàgbọ́ òdodo ká jẹ ká mu ká jẹ ká mu ká gun mọ́tò ká kọ́lé ká wọ sọ́sọ́ ọ̀rùn. Ìlọ́jà ayé orí mi ò bẹ̀yìn ọlá ayé tí mo wá ìfẹ́ wàhálà abẹ́ẹ̀kọ́ ni jẹ́yẹ bá jẹlẹ yóò gbé fò ẹyẹ rẹ̀ bá sì jẹ́ tán tó gbé fò tó bá ti gbé fò gbogbo nǹkan tán ni. Ṣùgbọ́n àwọn múmi ni àwọn ò rí bẹ́ẹ̀. Àwọn múmi ni ò rí bẹ́ẹ̀. Táwọn bá jẹ wọn ní jẹ lájẹun wọ́n tún sẹ́kù ètò wọn fi ṣe rere tó ṣe pé yọ ká yìí. Tí ọba jẹ́ bẹ́ẹ̀ kí náà yàn kọ́ mọ́ṣáláṣí jẹ́ lẹ́gbẹ̀ẹ́ kìí ṣe lẹ́gbẹ̀ẹ́ náà tí wọ́n kọ́ kalẹ̀ kí gbogbo ẹrú Ọlọ́run wá sí lọ́nà ẹ̀yìn ẹwọ́ ìmáàlì ti tó lọ́ba kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ àwọn ará nìkan wá sí sọ láti lẹ̀ wàláhì yóò bù sẹ́kù yóò sun ẹkún tó kóró kí ló dé tẹ̀ wá sí lọ́nà bẹ́ẹ̀ yóò máa tọ́ lójúlé ẹ máa wá sí lọ́nà mọ́ṣáláṣí wọn ti kọ́ kalẹ̀ yìí kò dá bẹ́ẹ̀. Subhanallah. Tọ́wọ́ kò hòtẹ́ẹ̀lì lọ kọ́ kalẹ̀ tí wọ́n kọ́ hòtẹ́ẹ̀lì kan àtọ́kọ́ fi sabilillah. Hòtẹ́ẹ̀lì ọ̀wá rí kọ́sítọ́mà. Sẹ́wọ̀n pé ẹ̀yin mọ̀ mí ní àmọ́ sọ̀rọ̀ hòtẹ́ẹ̀lì náà Ọlọ́run ní òkú tó tún bá yín bẹ̀rẹ̀. Màá kọ́ hòtẹ́ẹ̀lì tí wọ́n ti mú ti abẹ́rẹ́ nǹkan mi. Hòtẹ́ẹ̀lì tí wọ́n ti ń ṣe kíníkà disco night. Hòtẹ́ẹ̀lì tí wọ́n fáwọn aṣẹ́wó abẹ́rẹ́ nǹkan mi. Òkúta wa bá yín àgà àti ẹ̀ tí ì bẹ́lọ̀ pé kókùtọ̀ bá yín òkúta ti bá yín á wà bẹ́lọ̀ kó lé yín mọ́lé. Ẹnìkan nísìn ó gbówó kalẹ̀ ó lòun kọ́lé kalẹ̀ fáwọn ọmọ òrukàn ní gbogbo olú yìí tọmọ òrukàn bá wà tí ọ̀rẹ́ ní tọ́jú ẹ̀ ẹgbẹ́ wọn wá bẹ̀ wọ́n máa tọ́jú wọn ó tún ti gbówó kalẹ̀ tó fi lọ ilé ẹ̀kọ́ ó tún ti gbówó kalẹ̀ tó fi máa tọ́jú wọn tó bá ń sáré ó tún ti gbówó kalẹ̀ tó fi máa dẹ́rù sí wọn lọ́rùn wọ́n máa sẹ̀mí bí ẹni pé bàbá wọn ní bẹ láyé. àwọn akọ kalẹ̀ tán ọmọ òrukàn sì kún lù wọn mẹ́nìkan wá bẹ̀ yóò sọ̀jẹ̀ iṣẹ́ rẹ lọ́fẹ́ sí o torí pé kò tó mọ̀tara ẹni nìkan ni. Ẹ̀yin àwọn mọ̀tara ẹni nìkan ọkọlé ní ilé tó ṣe pé kò sí bí èèyàn ṣe lè lówó tó èèyàn lè kọ́ ju bẹ́ẹ̀ náà lọ. Wọ́n wá ní ojúlé bíi 1000. Ṣẹ́sì máa pé gbogbo bí ojúlé ilé wa bá ṣe pọ̀ tó yàrá kan náà lásùn orí ibùsùn kan náà làá wà. Tó wọn kàn lè máa pààrọ̀ yàrá síra wọn. Tó bá sì pààrọ̀ yàrá 2, 3, 4 lọ lálẹ́ ẹjọ́ kan á pè nǹkan tí ń ṣe bàbá. Súnbi kan kára ló lè bá a balẹ̀. Tọ́ sẹ́wọ̀n kéré eléyìí kò ní jókòó tọ́ka nínú ilé rẹ̀ kó a sọ pé etí tẹ̀ ń bà mí lọ́kàn jẹ́ òun náà ní pé ìrẹ́yàn kó sínú ilé yìí wọ́n rí wọn kó bẹ̀. Ṣé wọ́n kọ́ lè fi sabilillah kalẹ̀ láwọn èèyàn wọ̀ mí? Òun náà gbọ́n ò ní ronú láéláé lọ síbi pé kẹlòmínà wà bò ń gbélé. Torí kókó ń tọ́jà lọ́dọ̀ tiẹ̀ ni pé èmi mo lè léyìí ẹ̀wọ̀n lé mi ti pọ̀ tó ojúlé 1000 ní bẹ́ẹ̀ ibi tó bá wù mí máa sùn. Àwọn ẹni tí ń ṣe sẹ̀mí ìmọ̀tara ẹni nìkan. Lábẹ́ òfin Ọlọ́run kọjá àkọ́tọ́ kọjá pé ìsẹ̀mí ìmọ̀tara ẹni nìkan láfìrà wa sórí ẹ̀. Èèyàn ò sì lè bọ́ lọ́wọ́ àti ṣẹ̀ṣẹ̀mí ìmọ̀tara ẹni nìkan àyàfi téèyàn bá ní ìmánì téèyàn ṣiṣẹ́ rẹ̀.
ìmánì àti sẹ́rí òní máa fà téèyàn lówó tí ó yọ zakat tàbí zakat tó fẹ́ nìkan ó mú kó náà gbérí ó náà dolówó tó bá ní ìmánì ó ní lè ṣiṣẹ́ rẹ̀ yìí ìwọ ti ṣoríire ó tún á sàn oríire fẹ́ lómi. Ìmánì àti sẹ́rí olóma ń fà á téèyàn ní mátara rẹ̀ nìkan téèyàn tún máa sànà dáadáa fọ́mọlà kejì wọ́n ti lówó tiẹ̀ ọ̀wá ní èèyàn ọgọ́rùn-ún ọ̀fẹ́ ràn ọ́ lọ hajj tí èsì ti kárí mu torí pọ̀ mátara rẹ̀ nìkan sẹ́yìn máa yá jí èèyàn kan jẹ́ torí pọ̀ mátara rẹ̀ nìkan ni àwa tá a mátara wa nìkan á rí tá a máa bọ̀ kàn dáhùn kí eléyìí owó ti yá múra lọ́wọ́ times it 1.5 times 1,000 iye èèyàn ti rán lọ mọ́ta ibẹ̀ láti rí kálọ̀ mi máa sọ pé ọlọ́mọdé sórí ibù èmi ò lè fowó ṣe báwọn mo bá lówó báwọn gbogbo lẹ́lẹ̀ yìí dára wọ́n kọ́ nílé mi torí pé wọ́n sẹ̀mí orí ètò òun sí torí ẹ̀ ọ̀dọ̀ wa ká gbìyànjú láti rí i pé ìgbésí ayé wa ó kún fún ìgbàgbọ́ òdodo àti ìṣẹ̀rí tá a bá ti kùnà láti jẹ́ni tó gbàgbọ́ lódodo ó dájú pé a lè rí sẹ́ẹ̀rí sí torí tá a bá ṣiṣẹ́ rí gan níbi tá a ti pàdánù ìgbàgbọ́ òdodo àṣegbára gbóná lásán àṣedànù lásán òun náà ni wọ́n padà já sí. Nínú àwọn nǹkan tí ń jẹ́ ká ṣe ìṣẹ̀mí aláyọ̀ tí oríire wa tí ó fi kún fọ́fọ́ òun náà ní ká jẹ́ ẹni tó níwà tó dára. Ìwà tó dára ó pàtàkì púpọ̀ ó sì ga lọ́lá púpọ̀ nítorí pé ìwà tẹ́ rí yẹn èèyàn bùkátà rẹ̀ kọjá gbogbo bẹ́ẹ̀ ti ṣe lérò torí bọ́lọ̀ ti ṣe dáyàn Ọlọ́run dáyàn lẹ́ni tí ò lè dá sí èèyàn bùkátà ẹlòmíì ẹnìkan ò sí láyé tí ó máa sẹ̀mí tara rẹ̀ nìkan tí ò ní fẹ́ bẹ́ẹ̀ lòmíì dá kankan pọ̀ eléyìí tí wọ́n bá sọ̀rọ̀ rẹ̀ ó ní kọ́ dá wọ́n bá sọ̀rọ̀ onítàn èèyàn bú ní ìwọ nìkan náà lèèyàn rí ìwọ nìkan lèèyàn tó dáa ìwọ nìkan làṣẹ́kù bọ̀ sàábí tó bá ti rí bẹ́ẹ̀ ó ní lè ṣiṣẹ́ mi lé ayé torí lọ́nà kan àbọ́nà mi ó rí pọ́ńbù ká téèyàn náà bẹ̀rẹ̀ látòrí yàrá méjì tó kọ́ eléyìí tó ń gbé lágbájá mà ti kọ́lé ó ti kó lọ ilé rẹ̀ kò túmọ̀ sí kò ń lọ́kọ̀ fúnra rẹ̀ tó ń lọ yọ búlọ́ọ̀kù tó ń lọ ma tó ń lọ kalé tó ń náà lọ́rẹ̀ náà ló ṣe táìsì lọ́kàn bẹ́ẹ̀dì tí fi ń sùn ṣé báwọn kan lọ́ba sí tọ́ba wá ní ìwọ lè ṣẹ̀ṣẹ̀ mí láì bùkátà ẹnìkan ọlọ́yẹ kó ṣe gbogbo ẹ̀ náà ìgbẹ̀gàn tó fi ṣe búlọ́ọ̀kù ọlọ́yẹ kó ọlọ́kọ́ wa ọ̀yẹ́ kó bùkátà akóyọyọ tí ọ̀bọ̀ fi tipa wá wá ìwọ náà ní kó rù pọ́npọ́n gan ìwọ ló ṣe nítorí tí wọ́n bá ti lè ra pọ́npọ́n o ti bùkátà ẹlòmíì gbogbo nǹkan ìwọ ló ṣe sí ọ̀rẹ́ láì tọ́sọ kó bùkátà ẹnìkan kọ́ padà sí ọlẹ́nu èèyàn bùkátà àwọn èèyàn náà ní láyé wọ́n wá nígbà tó ti jẹ́ pàǹkù bùkátà àwọn èèyàn ṣé mọ̀ pé èèyàn kò sí bẹ́ẹ̀ ṣe bára yín ṣe ẹsẹ̀ ra yín náà ni o ẹsẹ̀ ra yín ọgbọ́ ọ̀rọ̀ tí ó wù ọ gbọ́ ó rí nǹkan tí ó wù ọ rí tó bá wá jẹ́ pé àwọn èèyàn tó ń bá sí o àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n máa bọ́ sọ kò ní wù ọ gbọ́ àwọn àwa wọn tí wọ́n máa hù sí ọ kò ní wù ọ rí àfi kọ́ ọkọ́ sùúrù tó fi lè máa bá wọn ṣe torí láàrin kó ní sùúrù àbí kó máa bára jẹ́ iná lọ́mọ èèyàn wà tó bá ṣe sùúrù kò sí tàbí ṣùgbọ́n ìbáṣepọ̀ rẹ pẹ̀lú àwọn èèyàn yóò máa lọ tó ń ti kùdìẹ̀kùdìẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn sí ọ látọ̀dọ̀ tiẹ̀ náà sí wọn torí wọn náà ṣe màláìkà
bẹ́ẹ̀ náà ni tó ọ̀gá ti wá ní ìwà tó dáhùn sùúrù tó fi máa pàdé àìdá tiwọn sùúrù tó fi máa pàdé òkú díẹ̀ tiwọn. kò sí tàbí ṣùgbọ́n ọmọ bàrà jẹ ọwọ́ àmọ́ gbogbo èèyàn lọ́tà ò nífẹ̀ẹ́ lọ́rẹ̀ tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ rẹ wọ́n sọ láìda títọ̀ ń bá sọ tiẹ̀ wọ́n sọ láìda tí wọn náà bá sọ̀rọ̀ wọn gẹ́ẹ́ ìlú yìí èèyàn bú ni wọ́n olùsọ alẹ jẹ tí ò ní sèyàn alẹ lu ìyàgbọ́ nìkan ó túmọ̀ sí pé à ń bùkátà wà. ìdí inú tọ́nà ti sọ fún wa nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé wa innaka la'ala khuluqin 'azim lọ́ni dájúdájú mo búra pé ìwọ lọ ń bẹ lórí ìwà tọ́ka ìyá ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹni ìròyìn lọ́lọ́run fún wa sì fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ọ̀gá yìí òun ló níwà tó dáa ẹ̀yin ọmọlẹ́yìn rẹ̀ kọ́ ìbọn yẹ kẹ́ ẹ sìn jẹ ẹ̀kẹ́ iná wá òkọ́sí ànábì sallallahu alaihi wa sallam kẹjẹ ni tí ó ní sùúrù kẹjẹ ni tí ó lámùmára kẹjẹ ni tí ó láfaradà kẹjẹ ni tí ó níwárí kẹsí súnmọ́ kẹ mẹjẹni tí ó ṣe rí sá. lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìwà wọ̀ọ̀dà ìwà burúkú lọ́pọ̀lọpọ̀ ń hù yóò tún á máa gbìyànjú lórí ìwà burúkú tí ń hù láti máa màláìka láìsí ààrẹ màláìka lọ nígbà gbogbo èèyàn dá sí bọ́ọ̀dì màláìka lọ irọ́ lásán. àwọn bùkátà láti kíyèsí wa ìwà wọ̀ọ̀dà rárá ọ̀pọ̀lọpọ̀ ló bá gbé sórí òṣùwọ̀n láàrin rẹ̀ àti bàbá rẹ̀ òfútù fẹ́ tẹ̀ láàrin rẹ̀ àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ irọ́ lásán láàrin rẹ̀ àti ìyàwó rẹ̀ bánzá láàrin rẹ̀ àti gbogbo àwùjọ tí ń gbé kò wúlò ṣe ìwà náà sí ìwòsí ìwà burúkú lọ́pọ̀lọpọ̀ ń gbé ká àtún àmọ́ sọ pé tí wọn bá dá ṣé kò sí nǹkan míì lára ohun tó dáa ẹ̀gbọ́rọ̀ tí wọn bá dá tí ò sí nǹkan míì lára ohun tó dáa tó bá ti sọ wà nù wọn kàn ti sọ nù wa innamal umamul akhlaqu ma baqiyat wa in hum dhahabat akhlaquhum dhahabat. wọ́n ní gbogbo àwọn àlùmọ̀láyé ìwà ni wọ́n lópin ìgbà tí ìwà bá ṣẹ́kù wọ́n sọ pé àlùmọ̀ yẹn ò tí ì parun tí ìwà bá ti fi wọ́n sílẹ̀ tó lọ tọ́jà wọn sí òwò àwọn náà ti dìtà bẹ́ẹ̀ náà lọ́mọ èèyàn lọ́kọ̀ọ̀kan wa èèyàn mélòó ló ní ọgbà nu àwọn èèyàn ní ìsìnkú kan lọ béèrè lọ́dọ̀ ìyàwó bó ni wọ́n rí èyí tó bá jáde náà lọ jẹ́ màláìkà àwọn aburúkú rádaràda ló kọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ o sì fẹ́ ṣẹ̀ṣẹ̀ mi tọ́ da ìwé ṣe sùúrù ọ̀fẹ́ ṣẹ̀ṣẹ̀ mi tọ́ da òpùrọ̀ burúkú ni ọ́ ọ̀fẹ́ ṣẹ̀ṣẹ̀ mi tó dáa ó ń jàǹbá ni ọ́ ọ̀fẹ́ ṣoríire kò sí ẹnìkan tó lè bẹnu àtẹ́lù ìwà rẹ̀ ọ̀dá eléyìí ló túmọ̀ sí pé a gbọ́dọ̀ kọ́ bá ti ṣe máa hùwà káyé owó lè bá a dá kọ́nù owó lè bá a sùn látara Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ìbẹ́ẹ̀ ni a máa kọ́kọ́lọ́ kankan ló máa ń ṣẹlẹ̀ tó máa ń bùkátà ká lọ rẹ́ nìkan nínú àwọn èèyàn. báyọ̀ onítàn ọlọ́lá kan olówó olùmọ̀ọ́ni tọ́pọ̀lọpọ̀ sọ pé tó bá ti jẹ́ pọ̀lọ́ rẹ̀ lálọ́ tọrọ yóò fi níyànjú ẹyọ tèmi kò bẹ̀ ìní lọ. kí ló dé torí kò ṣeé súnmọ́ ó ti lé jù subhanallah. ẹgbẹ́ tó sọ fún Ànábì sallallahu alayhi wa sallam ọlọ́ni fabima rahmatin min Allahi linta lahu walau kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik fa'fu anhum wastaghfir lahum وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله. Ànábì lọ́nà kọ́ láwọn ẹ̀kọ́ báyìí. Ọlọ́run ní lílẹ̀ tó lẹ̀ sí wọn ìkẹ́tọ́ náà ṣe fún ọ. Ìkẹ́tọ́ náà ṣe fún ọ ló mú ọ lẹ̀ sí wọn. Tó bá lọ jẹ́ kòkòrò bá lè wà Ànábì sallallahu alaihi wasallam. Aláyàkókò nàkí
ó pè yẹn pátápátá wọ́n sá fún ọ ni lọ́tí bá nàbì nìkan lójú ọ̀nà rẹ̀ jásàlì jẹ́nà yàtọ̀ sáwọn ṣéwù rọ́ táwọn èèyàn kó káyà àwọn ọ̀rọ̀ burúkú tó ti kójú ọ̀nà nàbì nìkan ló líǹkì sálì jẹ́nà ọlọ́ni tó bá lọ jẹ́ kókòrò ni ọ tó burúkú ọlọ́ọ̀ gbogbo wọn sá fún ọ tiwa jẹ́ níìsín tó bá jọba àwọn èèyàn ò lè súnmọ́ ó ti ṣe fẹ́ máa bí tí àti ń jẹ wọn tó bá wọn tọrọ wọn bá wọn mú kó tó bá jẹ́ gómìnà ẹnìkan ò lè súnmọ́ wọn á ní a protocol kò ní dáa fún protocol náà ẹbí wọn náà rin títí pẹ̀lú wa tẹ́lẹ̀ bóòlù àwọn mẹ̀kúnnù ó sì lè sọ fún ọ pé àti ń jà wọn torí protocol láti bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ president wọ́n ní asọ̀rọ̀ ọ̀gbọ̀n ń pè báwo àtẹ́jà ànámọ̀ wa ni tó ẹ̀ lè débẹ̀ ma sọ́kò lè ti fẹ́ sọ tí ń sẹ́yìn ẹnì kan ò lè súnmọ́ bàbá tún jáde síta gbogbo èèyàn tún fa òdúdú sójú bíi tàwọn ọ̀daràn ibẹ̀ mọ́ súnmọ́ ẹ má ní bẹ́ẹ̀ ẹ mọ́ fọ ọkọ̀ mọ́tò wọn ẹ bẹ́ lórí kẹ́ni bẹ́ẹ̀ náà ni tí ẹ bá jó lówó ẹ lè débẹ̀ àwọn gbòdògbòdò wọn fi sọ́lé o àwọn ajá kan bẹ́ẹ̀ àwọn já tó oníkàlùkù náà mọ̀ ọ́ olùmọ̀gán wọn ò lè súnmọ́ tọ́lọ́ ń wo pé ńgbà tó ti máa kí ó tẹ̀yàn ọ̀ máa kí ó yàn ẹ̀yin kúrò jọ ẹ̀yin bánzá lásán ẹ dákọ̀ ẹ̀ gbọ́dọ̀ ókè sáwọn abẹ gbọ́rọ̀ rẹ̀ gbà tó ń pè wá ń bánzá ìwọ ń kọ́ tẹ̀wọ̀n káwọn àwọn náà dá padà bẹ́ẹ̀ ni dá padà bẹ́ẹ̀ ni bàbá sọ yín bọ́ọ̀mù kí lẹ́yìn ó sì ẹ̀yin náà sọ tí ọ̀làwà bánzá torí pé àwọ̀ kí ó ìwọ náà tó kí ó bánzá Ànábì sallallahu alaihi wasallam tó máa gbogbo ẹ̀ ọ̀rọ̀ ọ̀lẹ̀ débi pé wọ́n ẹja ọmọ tó bá jókòó láàrin àwọn èèyàn wọ́n sì máa ń dá fún Muhammadu mọ́ wá bá ní màdàbí ń bọ́ lọ́wọ́ wọ́n ti sẹ̀sẹ̀ tí wọ́n náà ní láìlà àti ọ̀wọ́ síbẹ̀ làwọn á sì àwọn ò síbẹ̀ a'udhu billahi minash shaitanir rajim eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ kọ́ wa ìwà yẹn máa fi máa wọ̀nyẹn lẹ́rú láì sọkùn sí wọn lọ́rùn wọ́n máa ṣiṣẹ́ sí ọ wọ́n tún máa dunnú nítorí pé wọ́n rí i pé ìwà rẹ ti dáa jù. Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé innama bu'ithtu li utammima makarim al-akhlaq ọlọ́run bò gbé mi dìde fọ̀ràn mi sẹ́ àfi nítorí kí n lè bá a pé àwọn àwa alápàlẹ́. tẹ́lẹ̀ bá ti sọ pé mò ń pọ̀ sí ànábì ọ̀yẹ́ bí wà ní ọ̀dà ẹnìkan wá ní sítíwà rẹ̀ dá àfi kí gbèsè ayé rẹ̀ ó dùn. àwọn èèyàn nífẹ̀ẹ́ kọ́ lọ àwọn èèyàn nífẹ̀ẹ́ kó kúrò láàrin àwọn ẹnìkan ò ní ro aburú sí ọ ẹnìkan ò ní ro kúrò wọ́n máa fẹ́ káwọn máa dé bọ̀ kọ́ máa wà gbogbo ìgbà kí wọ́n náà máa yọ sáwọn ní gbogbo ìgbà tó bá gbọ́ pàbùrú sí ọ wọ́n dúró tì ọ tó bá gbọ́ pé dáadáa sí ọ wọ́n wà pẹ̀lú ẹ̀. torí ìwà òbó láti wá bẹ́ ṣẹ̀ṣẹ̀ mi tọ́ láyọ̀ ẹ̀rí polówó tó wá ti tilẹ̀kùn lé márí kò ní rẹ́nì kankan àfohùn àfìyàwó rẹ̀ kí wọ́n á lè dùn mọ́ wọn ló kúkú fẹ́ rẹ́nì kankan táwọn náà wá sọ kó fẹ́ rí wa torí kí yẹn kan tí ó tó dá yìí lọ́lọ́ ẹlẹ́dàá ti ṣe kí ni ló ti ṣe táàpù kọ́ kálukú wa náà ń jẹ apọ́nlé ni yaka kò sí yaka tí ò ní ọkọ̀ tiẹ̀ kálukú wa náà la ní dáǹjẹ́ tẹnìkan kan tẹlẹ ó lè ṣe kí ni ó lè pọ̀ ju tẹnìkan lọ. ẹ jẹ́ ká tún wà wá ṣe jàmá ẹ jẹ́ ajẹ́ni tó ṣe pé ìwà àwọ̀ da ẹ jẹ́ àwọn àpèjúwe lágbájá ṣàìdá sí lágbájá sẹ́yìn tí gbogbo ẹ tó bá ṣàìdá tó ṣẹ̀ wá là á máa forí jìn tí gbogbo wọn là á máa mójú kúrò fún tó bá jẹ́ bẹ́ẹ̀ àjẹkù ń wà dáadáa ni wá. àmọ́ tá a bá sọ pé tá díẹ̀ tó bá dà mí lóògùn ló máa fọ́ lẹ́yìn àwọn àkàmọ́tò àwọn tí ọkọ̀ káyọ̀ dàrú àwọn tí ọkọ̀ kí nǹkan bàjẹ́ a gbọ́dọ̀ lẹ́mìí ìdáríjì. kò sẹ́ni tí wọ́n ṣẹ̀ kò sì sẹ́ni tó lè ṣẹ̀yàn tá a bá ti lẹ́mìí ìdáríjì á lè ṣẹ̀ṣẹ̀ mi oríire á máa lépa ara wa ká ní. ìdí nu tó fi jẹ́ pé ibi táà ti ń lépa ara wa ká láwùjọ Yorùbá á lè bọ́ bàtà àbẹ́ màbẹ́ yìí ẹ bá fẹ́ wọn mọ́ṣáláṣí kálukọ́ máa sọ bàtà rẹ̀ torí wọ́n lè kó bàtà rẹ̀ ní ìsìn ìṣẹ́jú 5
wọ́n ti sin gbẹ́rù lọ́ba kẹsẹ̀ bọ́ bàtà lẹ́sẹ̀ bọ́ bá máa wú níbi tí a ti lé para wọn kánú ká kọ́dà kan tó lè sọ pé àwọn onídìí bàtà mójú ẹsẹ̀ rẹ nígbà tí ọ̀sí darí jẹ ogun òfò ogun àdánù wọ́n sì ń kó ká tó bó wàá láyé ti fẹ́ lójútù kò lè lójútù. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. Ọlọ́run ní ìwà rí àti ìwà burúkú wọn lè dọ́gba o. Ọlọ́run ní ìwà rí ní kẹ́ ẹ máa fi ti ìwà abúdá ẹni tó ṣàì dá sí rere ní kẹsì sí. Nítorí pé tí a bá ṣe bẹ́ẹ̀ ẹni tí ó tẹ̀ ń bẹ láàrin yín àti ẹ̀ yóò padà di ọ̀rẹ́ mátímátí sí i.